A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá. Ẹ kú kalẹ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV. Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ètò ààbò orílẹ̀-èdè yìí, èyí tí ò ṣe dáadáa, ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, òun mà ló ti pa láṣẹ fún gbogbo àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà, látòrí iléeṣẹ́ ọlọ́pàá, àwọn ológun, ikọ̀ ilẹ̀ òfurufú àti tójú omi, tó fi mọ́ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àti gbogbo àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò yòókù, wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba àwọn òṣìṣẹ́ tuntun sẹ́nu iṣẹ́ báyìí, lójúnà láti lè dúró wámú kí wọ́n lè gbójú ágan ìjà wo àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Àṣẹ ọ̀hún tí Bọ́lá Tinubu pa wípé kán gba àwọn ọmọṣẹ́kùn ọmọ iṣẹ́ báyìí sẹ́nu ẹ̀ka ètò ààbò gbogbo, kí àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí lè ní ànító àníṣẹ́kù àwọn ọmọ ogun èyí tí ó máa gbójú ágan ìjà wo àwọn agbésùmọ̀mí, kí àlàáfíà lè jọba lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Tinubu sọ lọ́jọ́rú nínú ọ̀sẹ̀ yìí, níbẹ̀ náà ló tuntun gbé ìgbésẹ̀ ọ̀tun pẹ̀lú ìbéèrè eléyìí tó béèrè lọ́wọ́ àwọn aṣòfin, àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà, ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí, wípé kí wọ́n dákun dábọ̀, kí wọ́n tètè fi ọwọ́ sí ìbéèrè rẹ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, èyí tí Tinubu gbà lérò wípé pẹ̀lú èyí yóò tún ṣe ìrànwọ́ èyí tó lọ́ọ̀rìn dáadáa fún ẹ̀ka ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé, láti bí ọ̀sẹ̀ méjì ó lé sí ẹ̀yìn báyìí, ẹni àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi yìí ni wọ́n ti ń ṣe àwọn iṣẹ́ ibi, bí wọ́n ṣe ń jiyàn gbé, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ìṣekúpa èyí tó wáyé ní ìpínlẹ̀ Kwara, Kebbi, ìpínlẹ̀ Borno àti àwọn apá àríwá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Tinubu wá ní bí ọmọdé bá gbọ́jọ́ kíkú, àwọn òbí rẹ̀ náà yóò gbọ́jọ́ sísin sí ìpa odò ni. Ó ní bá a ti gbọ́n nílé ọkọ náà la gbọ́n lé àlè, ìlú olójú kò ní lajúlẹ̀ kí tàlùpọ̀n kò wọ́ onílù ò sì ní lajú rẹ̀ sílẹ̀ kí ìlú ó túmọ̀ lórí nípa ìdí èyí, gbogbo ọ̀nà ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí yóò gbà láti lè rí dájú wípé wọ́n gbógun ti àwọn ogun agbésùmọ̀mí, àwọn adigunjalè, àwọn ajínigbé àti àwọn ìwà ọ̀daràn míì lórílẹ̀-èdè Nàìjíríà, kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè gba àlàáfíà. Nínú ọ̀rọ̀ tí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti àwọn aṣojú-ṣòfin náà sọ, wọ́n ní ó jẹ́ nǹkan tó burú jáì fún ìjọba ilẹ̀ yìí láti máa bá àwọn agbésùmọ̀mí dúnàádúrà lórí àwọn ènìyàn tí wọ́n jí gbé ó léyìí fi hàn wípé ìjọba àpapọ̀ wọn ò ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Bákan náà làwọn aṣòfin ọ̀hún tún gbẹnu àtẹ́lù wípé àwọn fẹ́ kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu kó fa àwọn ènìyàn tí wọ́n ń bẹ nídìí ìkọlù tó wáyé sílé ẹ̀kọ́ ìjọba ti girama tàwọn obìnrin ní ìpínlẹ̀ Kebbi, níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ tí wọ́n tún pa igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà. Gẹ́gẹ́ bí àwọn aṣòfin ọ̀hún ti sọ, wọ́n ní gẹ́rẹ́ èyí tí àṣẹ tó wá láti òkè wípé kí àwọn ológun tó ń ṣọ́ àwọn agbègbè náà kí wọ́n darí padà sí bárẹ́kè, wọ́n ní kò ju bí 30 ìṣẹ́jú sí àsìkò náà ńlá àwọn oníṣẹ́ ibi ni wọ́n ṣe ìkọlù sí àwọn àyè tí àwọn ológun ti ń ṣọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn aṣòfin ọ̀hún ní èyí fi hàn wípé ejò lọ́wọ́ nù wọ́n ní àwọn sì ń fẹ́ kí gbogbo àwọn èèyàn tó mọ̀ sí ìkọlù náà, kí ìjọba ilẹ̀ yìí kí wọ́n fà wọ́n wá síwájú òfin, kí wọ́n fìyà jẹ wọ́n bó ti tọ́ àti bó ti yẹ. Bákan náà kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí má gbé ìgbésẹ̀ láti dúnàádúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí, wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí ó ń fún àwọn oníṣẹ́ ibi ọ̀hún mọ̀ sí ìkọlù náà, kí ìjọba ilẹ̀ yìí kí wọ́n fà wọ́n wá síwájú òfin, kí wọ́n fìyà jẹ wọ́n bó ti tọ́ àti bó ti yẹ. Bákan náà kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí má gbé ìgbésẹ̀ láti dúnàádúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí, wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí ó ń fún àwọn oníṣẹ́ ibi ọ̀hún
lókun àti agbára sí ni. ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Tinubu ti gbé ìgbésẹ̀ pẹ̀lú bó ṣe pè fún àlàáfíà láàrin àwọn Fúlàní dẹrandẹran àti àwọn àgbẹ̀, wípé gbogbo àwọn dẹrandẹran ọ̀hún tí wọ́n ń da ẹran lọ sí oko àwọn àgbẹ̀, tí wọ́n fi ẹran màálù wọn jẹ àwọn ohun ọ̀gbìn èyí tí wọ́n gbìn sóko, wípé irúfẹ́ nǹkan wọ̀nyí jẹ́ ohun tí ó burú tí ò sì dára rárá láwùjọ. Tinubu á pa á láṣẹ wípé wọ́n láti fi òpin sí ni, nítorí wípé ohun àgbẹ̀ tí àwọn àgbẹ̀ ń gbẹ̀ yìí náà ni ìgbẹ́kẹ̀lé àwọn ọmọ Nàìjíríà níbi jíjẹ àti mímu. Nípa ìdí èyí, kí gbogbo àwọn Fúlàní dẹrandẹran náà, kí gbogbo wọn kí wọ́n máa bọ̀ ní ìta gbangba, wá sọ ohun tí wọ́n ní lọ́kàn, kí wọ́n sì sọ ohun tí wọ́n fẹ́ síwájú kó tó di wípé ìjọba àpapọ̀ náà gbé ìgbésẹ̀. Bákan náà ni ààrẹ Tinubu fi dá àwọn àgbẹ̀ lójú wípé kí wọ́n fi ọkàn balẹ̀, láìpẹ́ láì jìnà òpin yóò dé bá gbogbo àwọn tí wọ́n fi ẹran màálù tí wọ́n fi ń jẹ oko káàkiri, tí wọ́n ń ba èrè oko jẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìkọlù ló ti wáyé látara fífi ẹran jẹ àwọn ohun ọ̀gbìn yìí, èyí tó sì ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu, ó ní kò pẹ́ yìí ni òpin yóò dé bá gbogbo rẹ̀, tó sì fi dá gbogbo àwọn àgbẹ̀ lójú jákèjádò igun mẹ́rin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró, wípé gbogbo àwọn tí wọ́n ń fi ẹran tí wọ́n fi ń jẹ oko wọn ni òpin yóò dé bá gbogbo rẹ̀ pátá, tí àlàáfíà, ìbáṣepọ̀ tó dánmọ́rán tí ó wà láàrin àwọn Fúlàní tó ń da ẹran jẹ àti àwọn àgbẹ̀ tí wọ́n jẹ́ ohun ọ̀gbìn àti ohun ọ̀sìn làwọn náà yàn láàyò. Lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lórí àwọn iléèwé kan èyí tí wọ́n ní kí wọ́n ti pa, pẹ̀lú bí ètò ààbò ilẹ̀ yìí bó ṣe mẹ́hẹ̀, lórí bí àwọn agbésùmọ̀mí, àwọn jàǹdùkú bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ń jí àwọn akẹ́kọ̀ọ́ lọ, gẹ́gẹ́ bí àpẹẹrẹ èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi. Wọ́n ní bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe sọ wípé kí wọ́n ti àwọn ilé ẹ̀kọ́ èyí tó ń lọ bí 39 báyìí, èyí tó sì jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ náà wọn ò ní àǹfààní láti tẹ̀síwájú nínú ìkẹ́kọ̀ọ́ wọn fún ìgbà díẹ̀. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC sọ wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí fi hàn wípé ìjọba àpapọ̀ Nàìjíríà ti kùnà láti dáàbò bo ọmọlẹ̀ yìí lórí ẹ̀mí àti dúkìá wọn. Bákan náà ni wọn kò náání àìtí wípé wọn ò bìkítà fún ètò ẹ̀kọ́ àti àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Orí tó bá jẹ́ pé wọ́n náání ẹ̀kọ́ tí wọ́n bìkítà fún ètò ẹ̀kọ́ àti ìlọsíwájú àwọn ọ̀dọ́ ni, ó ló yẹ kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí gbé ìgbésẹ̀ èyí tí ó mú òpin dé bá ètò ààbò ilẹ̀ yìí èyí tó mẹ́hẹ̀. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé bí ìjọba ṣe ní kí wọ́n ti àwọn iléèwé pa yìí, ó léyìí ti fi hàn gbangba wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn kò ní ìkápá èyí tó lọ́rìn dáadáa lórí àwọn agbésùmọ̀mí èyí tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ó ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni, ó ló yẹ kí ìjọba kí wọ́n gbé ogun ti àwọn agbésùmọ̀mí, kí wọ́n sì paná wọn, kí wọ́n pa wọ́n run láàrin ọjọ́ péréte. Ó ní pẹ̀lú ìgbésẹ̀ àti èròǹgbà àwọn Boko Haram wípé ètò ẹ̀kọ́ jẹ́ ohun tí wọ́n fọwọ́ sí, ètò ẹ̀kọ́ òde òní jẹ́ ohun tó mú ìlànà òpin eléyìí ìjákulẹ̀ bá ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ló ti fi hàn wípé wọn yóò fún àwọn Boko Haram lókun àti agbára sí ni pẹ̀lú bí wọ́n ṣe ń ti àwọn iléèwé pa. Lákòótán nínú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC látẹnu alukoro akọ̀wé ẹgbẹ́ náà Bọ́lájí Abdullahi sọ wípé kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kí wọ́n pèsè ààbò tó péye fún ẹ̀mí, dúkìá àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ẹ̀ka ètò ọrọ̀ ajé. Bí bẹ́ẹ̀ kọ́, ó ní wọn yóò jákulẹ̀ tí ó bá fi di ìbò ọdún 2027. Ó kéré tán ó lé ní 100 àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ti jọ̀wọ́ ogúnlẹ̀ báyìí wípé àwọn finúfíndọ̀, àwọn jọ̀wọ́ ogúnlẹ̀, àwọn ò jà mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ò ṣe ẹgbẹ́ òkùnkùn mọ́, pẹ̀lú gbogbo
èròjà ohun ìjà olóró bíi ìbọn àti àwọn nǹkan yòówù tí wọ́n ń lò fún ìdigunjalè, ìkọlù àti àwọn ìwà búburú. Òun ní gbogbo rẹ̀ pátá ni wọ́n ti kó síwájú iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún èyí tí wọ́n lé ní 100 nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo fi ròyìn léde látẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo eyín ọ̀gbẹ́ni Ọláyínká Àyànládé tó ṣe lálàyé wípé irú ìgbésẹ̀ tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn gbé yìí jẹ́ ohun tó fún wọn ní ìdùnnú àti ayọ̀, tó sì jẹ́ wípé gbogbo wọn pátá ni wọ́n ṣe ìlérí wípé ajá àwọn kò ní padà síbi èébì lẹ́yìn tí wọ́n ti fi ọwọ́ ìjà sílẹ̀ tí wọ́n sì ti káwọ́ sókè wípé àwọn ò jà mọ́, àwọn ò ṣèkọlù mọ́, bẹ́ẹ̀ ni àwọn ti fọra àwọn mọ́ kúrò nínú ìwà ẹgbẹ́ òkùnkùn. Láti sìn ńlá wọn ti di ọmọ ọ̀tún, ọmọ àtúnbí àti ọmọ rere láwùjọ èyí tó ń fẹ́ ìlọsíwájú. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo eyín CP Lawal Adébọ̀wálé eléyìí tó nínú òun dùn wípé àwọn wọ̀nyí tí wọ́n jẹ́ ọ̀dọ́ wọ́n tètè ronú pìwàdà láti jọ̀wọ́ ogúnlẹ̀. Ó ní àwọn ò wá ní dúró, àwọn sì máa tẹ̀síwájú láti rí wípé wọ́n fọ ìpínlẹ̀ Ondo mọ́ kúrò lọ́wọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn míì ní ìpínlẹ̀ ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, Sophia Muhammadu tí í ṣe ìyá ọmọ fún Davido baby mama, òun mà ló ti sọ̀rọ̀ kan lórí ìròyìn kan tó ń lọ lórí ayélujára èyí tí àwọn ènìyàn ń béèrè wípé ǹjẹ́ Davido eyín David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ǹjẹ́ ó ṣe ojúṣe rẹ̀, ó ṣe ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ tí Sophia Muhammadu obìnrin èyí tó bí fún Davido eyín tí wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèremère òun ni Davido ló ń ṣe fún ọmọbìnrin náà Ìmádé Adeleke. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà ńlá tí gbọ́ mọ́tá, ẹnu onípọ̀n ńlá tí gbọ́ pọ̀n. Arábìnrin tí ṣe ìyá ọmọ fún Davido yìí baby mama eyín Sophia Muhammadu ti sọ̀rọ̀ wípé òun nìkan lòun dá ẹrù ọ̀hún gbé, lòun dá gbé tóun dá fà ó. Gbogbo ìtọ́jú èyí tó yẹ kí Davido ṣe lórí Ìmádé Adeleke ló kọ̀ láti ṣe. Ó ní épìnì tó yọ tòun ti kọ́bọ̀ eléyìí tó rámọ́lẹ̀. Ó ní Davido kò fún òun gẹ́gẹ́ bí owó ìrànwọ́ tàbí owó ẹ̀tọ́ lórí ọmọbìnrin ọ̀hún Ìmádé Adeleke èyí tí òun bí fún Davido. Sophia tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ṣùgbọ́n Ọlọ́run ọba nílé ṣinṣin fún màálù tí ò nírù. Ó ní gbogbo ẹ̀tọ́ èyí tó yẹ kí wọ́n ṣe lórí ọmọbìnrin yìí ń lòun ṣe lórí rẹ̀ nítorí pé òun lòun gbé oyún ọ̀hún fún odidi oṣù 9 tóun sì gbìdò láti bí ọmọ náà. Nípa ìdí èyí ẹlẹ́rù ni ó gbé ẹrù rẹ̀ níbi ó ti wúwo. Ó ní òun ṣe ẹ̀tọ́ gbogbo àwọn ohun tó yẹ kí wọ́n ṣe lórí ọmọ náà ń lòun ṣe gẹ́gẹ́ bí ìyá tóun sì fi ìfẹ́ hàn sí i. Ó ní kódà agbègbè tó rẹwà tó dùn ún wò sójú òun ni Ìmádé Adeleke òun ló ń gbé, tó sì wà tó sì ń bá àwọn ènìyàn gidi tó ń bá wọn rìn bá wọn ṣe pọ̀ láwùjọ gẹ́gẹ́ bí ọmọ ọlá àti ọmọ èyí tó wá láti ilé ọgbọ́n o. Ó ní ṣùgbọ́n títí di àsìkò èyí tí ó fi ń fi ìròyìn náà sórí ìkànnì Instagram rẹ̀, Sophia Muhammadu ní kọ́bọ̀ tó yọ báyìí Davido kò fún òun, bẹ́ẹ̀ sì ni kò bìkítà láti bojú wẹ̀yìn wo Ìmádé tí í ṣe ọmọ rẹ̀ yìí. Ó ní ṣùgbọ́n bó pẹ́ bóyá o, ó ní akèrègbè ní ó júwe ibi tí wọn yóò fi okùn sí lọ́rùn òun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Sophia Muhammadu sọ àti èsì tó dá padà fún àwọn ènìyàn. Ó wá ní òun rọ gbogbo àwọn olólùfẹ́ àti ojúlùmọ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí ẹnikẹ́ni má ṣe béèrè kan nípa Ìmádé Adeleke lọ́wọ́ òun mọ́. Ó ló ń bẹ nínú ayọ̀ àlàáfíà, ó ń bẹ nínú ọlá, ó ń bẹ nínú ọrọ̀. Gbogbo ẹ̀tọ́ èyí tó yẹ kí òun ṣe lòun ṣe lórí rẹ̀. Ó ní ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Davido, ó ní gbogbo rẹ̀ ó ní ìpàdé ó dọjọ́ iwájú gẹ́gẹ́ bí ohun tó ti ẹnu Sophia Muhammadu jáde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrẹ̀ míì, mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá.
Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.